A kú dédé ìwòyí. Mo kí ọkùnrin, mo kóbìnrin, mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà, ẹ̀yin ìyá àbíyè, ẹ̀yin babaláwo, ẹ̀yin adáhunṣe, wòlíì, pásítọ̀, gbogbo yín pátápátá ni mo kí ní lóko lẹ́yìn òdì. Níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí, ojú tí ẹ fi ń wò mí lónìí, ojú náà ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní tọ́ sí èmi àti yín. Ẹgbẹ́ yín ṣe ń wò mí nígbà àkọ́kọ́ ni. Orúkọ mi ni Dr. Azeez Abolade. Ojú tẹ́ fi ń wò mí ojú náà ní fọ́. Gbogbo ayé òní gbogbo wájú. Ẹ káàbọ̀ sórí ètò àṣírí nínú ewé àti àwọn bàbá wa. Mo kí gbogbo àwa mùsùlùmí pátápátá pé a kú ọdún, a kú ògbẹ, ẹ̀mí ò rẹ́yìn oṣù. Ẹ̀yin onígbàgbọ́ tàbí sí àwa kìrìsìtẹ́nì, mo kí gbogbo wa náà pé àwa náà kú tẹnu. Tọ́lá mi lè dájọ́ ń gbàwẹ̀ báyìí. Ẹ̀mí wa wà gbàjá. Ọlọ́run kà wá fún ẹni tí ó gba àwẹ̀ ọdún yìí, ẹni tí ó gbà tán. Àmẹ́gbà nínú ìnira. Ìbànújẹ́ ó kéré ó tóbi ní tọ́sìmì àti yín. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Ẹ̀yin tí ẹ ti subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ dákun, mo bẹ̀ yín, ẹ bá mi subscribe. Ọwọ́ yín ò ní ka ìsàlẹ̀ o. Ẹ ní owó tí o, ẹ ní ẹ̀ka kẹ́kẹ́ tó rí kan. Ẹ̀yin tí ẹ bá fi share program mi, àkàndùn nínú lọ́wọ́ ìbànújẹ́ ó kéré tóbi kò wọlé tọ̀ wá. Ẹ̀yin tí ẹ ń fún mi ní ẹ̀bùn kan sí kejì, mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Níbi tí ẹ ti ń mú owó náà, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ o. Àbí sí ntolókun, sí ntolọ́sà, owó ò ní wọ́n, ó dẹ̀dẹ̀ ní kọ̀ọ̀kan wa. Ẹ̀yin tẹ́ ń share program mi, àkàndùn ní mú yín lọ́wọ́ o. Ojú yín ìrà ìrẹ́ wá fún mi. Etí yín gbogbo yín pátápátá ní lóko lẹ́yìn òdì. Ìró ayé lẹ́ máa fi ti yín bọ́. Ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó, ọkọ̀ bàbá ò ní sáyé lẹ́sẹ̀. Wọn ò ní fi ẹrù yín ránṣẹ́ sílé. Àwọn tá wà nílé ńkọ́, ọkọ̀ bàbá ò ní sáwọn náà lẹ́sẹ̀. Àwọn tá ń ta ọjà, àtàjẹjẹ máa tà. Àwọn oníṣẹ́ ọwọ́, iṣẹ́ tí ó gba ẹwà dé ọgbà ẹ̀wọ̀n. Iṣẹ́ ọ̀ràn, iṣẹ́ ẹjọ́, àgbàǹgbà o. Gbogbo wọn fún wa lé ní oògùn ọṣẹ ni o. Àmọ́ ọṣẹ yìí ó lè jẹ́ o. Tí ọ̀tá èèyàn bá pọ̀ lápọ̀jù, òun làwọn ṣe iṣẹ́ yìí. A lè fún ọmọ wa, ọmọ wa lè wẹ̀ lọ́sẹ̀ yìí. Ìyàwó wa lè wẹ̀ bẹ́ẹ̀. Kódà ọkọ wa gbọ́n lé ọkọ wa pàápàá. Ó lẹ́tọ̀ọ́ àti wẹ̀ nínú iṣẹ́ yìí. Gbogbo àwọn aláwa nífẹ̀ẹ́ sí ẹ jẹ́ ká ṣe iṣẹ́ yìí fún wọn. Kí la máa lọ wá? Ẹ má gbàgbé láti subscribe sí ìkànnì yìí. Ẹ bá mi share program yìí. Ẹ bá mi like. Nǹkan tí ò bá yé yín, ẹ bèrè máa ṣàlàyé fún yín. À ń pe ewé kan ní ewé afẹ́lógún. Òun náà ni àwọn ọwọ́ mi, ewé afẹ́lógún. Ìtàmàlọ́wà ní ẹ̀rọ àti ewé ẹ̀yìnbísowó tàbí sí ewé ẹ̀yìn olóbe. Ewé ẹ̀yìn olóbe. Ẹ jẹ́ ká tú tébùtébù, ẹ ká kó sójú ọlọ tàbí inú odó. Àti ewé àpadà. Ewé àpadà. Ewé àpadà. Òun náà ni ẹ̀wò ní ọwọ́ mi. Ewé àpadà náà ni wọ́n pè ní ewé àlùpàyídà. Ewé àlùpàyídà. Ewé àpadà. Òun náà ni wọ́n pè ní ewé àlùpàyídà. Àti èpo ọ̀pọ̀ tó gbó dáadáa. Akọ èpo ọ̀pọ̀ tó gbó dáadáa. Àti kòròfó ẹyin adìyẹ tí ẹdìyẹ pa. Kòròfó ẹyin adìyẹ. Òun náà ni ẹ̀wò kòròfó ẹyin adìyẹ tí ẹdìyẹ pa.
àti àtàrí táwọn sí alligator pepper pẹ̀lú òkúta akọ òkúta akọ òkúta akọ. Báwo ni wọ́n ṣe sẹ́lẹ̀ èpo ọ̀pọ̀ yìí ẹ jẹ́ ká gé díẹ̀ bẹ́ẹ̀ ká wá jù sínú omi wá ti jù sínú omi tó bá ti mu omi yó dáadáa ẹ jẹ́ ká kó sínú agbésórí ọlọ́ka gùn. Níta fi sínú omi ni pé tàbá gùn tí ò bá sómi lára ẹ̀ ó máa ń fìyàn nímú tó wá ń fún wa nímú ó lè padà yọrí sí ọ̀fìnkìn tí wọ́n ṣe omi nímú àmọ́ sí kàtá gbọ́dọ̀ fi sínú omi ó rọ̀ dáadáa kí a tó gùn. Ká wá gún ewé ẹ̀yìn olóbe ká gún mọ́ èpo àti ewé àpadà pẹ̀lú ewé afẹ́lódù. Kẹ́lí ewé afẹ́lódù yìí àti ewé àpadà yìí mẹ́tẹ̀ẹ̀ta ẹ jẹ́ ká gún díẹ̀ bẹ́ẹ̀ ká sá sóòrùn tó bá ti gbẹ. Àti gún ọṣẹ yìí á wá gún ọṣẹ yìí mọ́ òrùfẹ́ ẹ̀yìn adìyẹ ẹ̀dìyẹ pa òrùfẹ́ ẹ̀yìn adìyẹ tí a ti gún bá ti wá gún tán a ti gún dáadáa tó ti kún náà. Òkúta akọ yìí iṣẹ́ yìí ó là ń pè ní iṣẹ́ back to sender tó tàbá pọ̀ lápọ̀jù ni a máa ń ṣe o tí ọ̀tá bá pọ̀ lápọ̀jù ni a máa ń ṣe. Àwọn òkúta akọ mẹ́ta á kó sínú ìgbà ẹ̀rí òkúta yìí tó wá dàbí ààrùn nínú ìgbà àwọn mú odidi atare kan a fi lè ní orí ọṣẹ tá a ti gún yìí a wà gbélé lórí ṣàtìgbélé ẹgbàgbé láti subscribe sórí ìkànnì yìí bá mi ṣe àwọn program yìí nǹkan tí ò bá yé yín ẹgbẹ́ máa ṣàlàyé fún yín olùpẹ́lọ́wọ́ ẹ̀yìn tí ẹ̀ fún mi ní ẹ̀bùn sí kejì ẹ̀yìn tí Ọlọ́run mọ̀ ẹ̀tẹ́ fún mi ní lẹ́tà ẹ̀tẹ́ fún mi ní káàdì gbogbo pátápátá olùpẹ́lọ́wọ́ yìí ìfẹ́tẹ́ ní sinmi tẹ́lẹ̀ ń wo program mi Ọlọ́run àtúbọ̀ nífẹ̀ẹ́ yìí náà gbogbo alẹ́ ìlú fún gbogbo àjọ sáàtì bí ọ̀sẹ̀ ilé wá ti wá pélé bóyá ẹ̀ka dé ṣùgbọ́n kí síwájú ká tó dé èyí tá a lò èyí tá a ti sá tó ti gbẹ àti kó ọ̀sẹ̀ sínú igbá àwọn àpò páúdà yẹn ẹ̀ka kò lé inú ọ̀sẹ̀ ẹ̀ka dé tí wọ́n ti wá dé lẹ́yìn ọjọ́ kejì iṣẹ́ ọ̀sẹ̀ ti bẹ̀rẹ̀ náà ní gbogbo padà yẹn tó tàbá pọ̀ lápọ̀jù fún wa tíṣẹ́ bá wà ní ara wa gbogbo tó wá fẹ́ sà ká máa sà ọ̀tá yẹn yóò fi orí ara rẹ̀ gbé ẹlẹ́ka fọmọ wa bẹ̀ kíyàwó náà ló bẹ̀ àti ìyàwó àtàwọn tábàlì bẹ̀ sí pátápátá kí wọ́n jàǹfààní iṣẹ́ yìí bá mi ṣe àṣẹ yìí ó lè jàǹfààní fún ẹlòmíì àbá ló jẹ́ ní pásítọ̀ ní babaláwo ní wòlíì ló jẹ́ dákun gbìyànjú bá mi ṣe àṣẹ yìí ó lè jẹ́ fún ẹ a lè ṣe é fún oníbàárà wa a lè ṣe fún wọn ẹ̀kọ́ sáà ló bẹ̀ àwa náà lè ṣe fúnra wa. a ní nípa lórí ètò yìí orúkọ mi ni Dr. Aviz Abolade ojú tí ẹ fi ń wò lójú náà fọ́ etí tí ẹ fi ń gbọ́ mi sínú gidi ìbànújẹ́ ó kéré tóbi kò ní wọlé tọ̀ wá táwọn bá lọ níwájú àríbá tó bá bọ̀ lẹ́yìn kò ní bá wa ọlọ́run ní ìtumọ̀ rẹ̀ wọ́n láti sọ nínú oṣù táwa yìí ò ní ajá méjì òṣì ò ní ajá rẹ̀ dákun má dẹ̀ òsì mú wa wọ́lá ọlọ́run láti oṣù táwa yìí dákun ìṣẹ́ má dẹ̀ sí wa má jẹ́ apasán má jẹ́ àpòfò àtẹ̀yìn lólùfẹ́ mi àbúrò ìṣẹ̀lẹ̀ sí wa ló bá tọ̀ sẹ́nu náà lé wa ilé o ó dìgbà kan náà.